ohun tí aṣáà máa ń gbọ́ ni pé ní Abẹ́òkúta tẹ́yìn wà wọ́n ní ó ní ọ̀nà kan tẹ́ máa ń gbà tí ẹ máa fi ń sọ òṣèré dìràwọ̀. àìmọye àwọn èèyàn tá ti lò tó jẹ́ pé wọ́n ti ṣe lead pa nínú ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ wọn ò dẹ̀ dá wọn mọ̀ ní street wọn. Allahu Akbar. ẹlòmíì ó wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà. lágbára Ọlọ́run. Wow. a dẹ̀ láwọn tí a dẹ̀ ti lò síṣẹ́ 2, 3, 4 tó jẹ́ pé àwọn náà ti ń sanwó ọmọ ta. a rí yín nínú sinimá náà ẹ fún wa lówó. the same thing pẹ̀lú ọ̀rẹ́ mi Ọdúnládé Adékọ́lá òun náà wà nínú ẹni tí mo lè sọ pé ó ní mi lára lórí ọ̀rọ̀ acting. ọ̀gbẹ́ni ó máa act ní sẹ́ẹ̀ ṣé ìwọ ọkọ ló láyé mi náà jẹ́ kí n lo gbèsè ayé kí ló kàn ẹ́ no àlọ́ máa act ní so ó wà nínú ẹ̀ torí kò sí bí mo fẹ́ sọ̀rọ̀ gbèsè ayé mi when it comes to acting àtorúkọ tá a lórí ọ̀fẹ́ àti ní tí n bá ti dárúkọ Ọdúnládé Adékọ́lá mọ̀ kódà ó wà nínú ẹni tó encourage mi lórí pé mo gbọ́dọ̀ act irọ́ ni wá àjọ bẹ̀rẹ̀ pàmbólàmbólà wa náà ní Abẹ́òkúta. ẹjọ́ bẹ̀rẹ̀ ni. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ 1996 ló náà bẹ̀rẹ̀ ẹsẹ̀ ni mo fi rìn láti Ọjọ́ta dé Ìkòròdú. ẹsẹ̀ ni mo fi rìn láti Ọjọ́ta akọjá Greek díẹ̀ báyìí ni mo rí ọ̀kadà kan tó gbé mi wọnú àwọn agboolé kan lọ sí Ràó ní hòtẹ́ẹ̀lì lọ́dún náà lọ́hùn tí mo ti lọ ṣe program. ẹ̀rìn. bẹ́ẹ̀ láti Ọjọ́ta dé Ìkòròdú ẹsẹ̀ ni mo fi rìn. so nígbà tí mo padà dé mo náà ń pèsè yìí oṣù ọ̀nà báyìí máa ṣe rí ilé kò sí mọ́tò kò sí nǹkan kan. ṣé kò dówó náà ni àbí kò. kò dówó ni o gbogbo ń ta wa lọ ṣe ń gbà yẹn náà ṣe mọ̀ pé mo sọ wípé à ń lé káwa náà jẹ́ kálí bá jẹ́ èèyàn ni. so kò sí nǹkan kan tó ti di ẹ̀ jáde ọ̀gbẹ́ni jẹ́ kí n fiṣẹ́ yìí lẹ́ẹ̀mí rò pé lè máa yàtọ̀ sí pa lọ ṣiṣẹ́ wọ́n fún wa ní bí owó mọ́tò tí kò tó ṣe nǹkan kan kò tó nǹkan kan èmi àti ìyàwó mi yẹn náà látúnjọ mú àjọ pẹ̀lú video club tá à ń ṣe yẹn àjọ wa ń dájọ́ lèmi náà fi ṣe sinimá tí mo ṣe tọ́lọ́run fi oore ọ̀fẹ́ sí sinimá yẹn so gbogbo ta ló pa chief kí ló dé tẹ́ fi pa chief kí ni díẹ̀ tí ẹ fi wò pé n tó kàn ní ká pa chief nínú eré àgbéléwò sinimá òun ló ti wáyé. ìyàwó tó wá bá ń gìṣẹ́ ńlá ń kọ́. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. a ti lọ sí àárín àwọn òṣèré tíátà níbi tí a ṣe lọ mú ọ̀kan gbòógì wá ẹni tá à ń sọ nípa èyí o gbogbo eré ta ti ń rí wọn ta ti ń wò wọ́n lọ́pọ̀ ìgbà iṣẹ́ agbófinró ni èyí náà ni ó mú àwọn ọmọbìnrin pé ṣé ọkùnrin yìí ṣe ó fẹ́ wọṣẹ́ ọlọ́pàá àwọn ògbà ni kó tó wá ní sinimá tó wáyé pé òun náà ṣáá ni wọ́n wá ń ṣe bàbá wa Owólabí Àjàsá ẹ mọ̀ káàbọ̀. ẹ kúlé ẹ ṣe àdúpẹ́. àwa nù. bákan náà ni mo kí gbogbo ojú tó ń wò wá nílé wípé ẹ kúlé o ẹ káàbọ̀ ẹ ṣeun. ẹ ṣeun bàbá ẹ já bẹ̀rẹ̀ látòrí iṣẹ́ ọlọ́pàá náà láti fi bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ipa tẹ máa ń kó nínú eré orí ìtàgé eré oníṣe fíìmù àgbéléwò táwọn èèyàn mọ Owólabí Àjàsá mọ́ dáadáa òun náà ni ká ṣiṣẹ́ agbófinró níbi tó gbé kí ní ọ̀hún dé gan-an àwọn ìkọ́tẹ̀ tó wà lórí ẹ̀rọ alátagbà láìpẹ́ ta ló pa ṣífù kí ló dé fi pa ṣífù ṣé tó lè ṣe pa ṣífù bóòlù rẹ̀ ṣe jẹ́ bóòlù rẹ̀ ṣe wọnú à ń fi sínú eré gẹ́gẹ́ bí ọlọ́pàá ní gbogbo ìgbà kí ló fà á. mo kí gbogbo ojú tó ń wò wá mo dẹ̀ kí ẹ̀yin náà púpọ̀ lórí ìdí tí ó fi dàbí ẹni pé ipa ọlọ́pàá ni mo máa ń kó nínú eré agbófinró kí ló fà á. ti agbófinró ohun tó fà á ni wípé nígbà tí aláǹfààní láti wá darapọ̀ mọ́ òṣèré orí ìtàgé àwọn tí wọ́n ń darí eré wa nígbà yẹn tó ń jẹ́ director ọ̀kan lára wọn aṣíwájú Wáídì Ìjàdùadé tí gbogbo èèyàn mọ̀ sí di méjì àwọn ni wọ́n máa ń direct iṣẹ́ wa ní gbogbo ìgbà yẹn ṣùgbọ́n èmi náà fúnra mi mo jẹ́ ọ̀kan lára crew members lára àwọn tí wọ́n máa ń wà behind camera. àwọn ń gbéná wọ́n rìkọ́dù ohun. ṣùgbọ́n ipa tèmi dì mú ń bẹ̀ ó ní à ń pè ní alákòóso eré
production manager. òkèrè iṣẹ́ àwọn Daniel Oyèwù nínú. So ìtẹ́mi dìmú nìyẹn ṣùgbọ́n tó fà gangan ni wípé ní gbogbo àsìkò yẹn títí di òní yìí náà èmi ò nífẹ̀ẹ́ sí ká máa fi rùngbọ̀n sílẹ̀ èmi ò ń dárùngbọ̀n sí. bí tèmi báyìí èyí sọ́lẹ̀ báyìí. tọ̀dọ̀ yín tiẹ̀ tún ṣe ọmọ níwọ̀n bá díẹ̀ èmi ò ń fẹ́ rárá. In fact lónìí tí mo fọwọ́ kan tí mo rí pé nǹkan kan ha mí bẹ̀ mo tún ti lọ mú nǹkan kan tí mo fi ń. tẹ̀fi ha kú bẹ́ẹ̀. like right from the beginning so ìgbà yẹn tó bá di wípé wọ́n nídìí ọlọ́pàá ẹ tó fẹ́ ṣe róòlù agbófinró nínú sinimá tí wọ́n ń ṣe yẹn so ọ̀gá wa Wáídì Gàdú Adéyẹlé máa ń sọ pé ẹ lọ pé Owólabí wá kò kú nírùngbọ̀n ẹ káṣọ sí lọ́rùn àṣẹ so láti bí ọdún bíi mélòó kan sẹ́yìn so bá ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́ nìyẹn ìgbà tó wá di wípé à ń ṣe tó di pé tabadẹ̀ jáde àwọn èèyàn sọ pé ó dá ń pẹ́ máa ń ṣe ọlọ́pàá nínú fíìmù then program kan náà dẹ̀ tún wà tí à ń ṣe ní orí ẹ̀rọ amóhùnmáwòrán tẹlifíṣàn nígbà yẹn ní Abẹ́òkúta tí ọ̀gá wa kan tí wọ́n ti dolóògbé àwọn ni atọ́kùngbà yẹn late Ìṣọ̀lá Dúrójayé Ahmed Alásàrì. À ń pe program yẹn ní Ìdà Òfin. Àwọn tí wọ́n bá jẹ́ alukoro ọlọ́pàá ní ìpínlẹ̀ especially nípínlẹ̀ Ògùn wa yẹn àwọn ni wọ́n máa ń gbé wá a máa gbé lọ́ọ̀yà wá wọ́n máa béèrè oríṣiríṣi ìbéèrè a máa ń ṣe drama kékeré kan tó máa dàbí wípé case so wọ́n á fi drama yẹn hàn àwọn èèyàn wa audience so a máa wá pè wọlé pé tírú ilé ìbá ṣẹlẹ̀ kí làwọn kan tí wọ́n lè ṣe lórí ẹ̀ kí làwọn kan tí wọ́n lè ṣe lórí ẹ̀ so ìgbà yẹn ni mo ti ní orí ọ̀fẹ́ láti use mọ́ àwọn ọlọ́pàá tí wọ́n máa ń jẹ́ PPR ńgbà yẹn títí di àsìkò tí ẹni tó jẹ́ first PRO nísìnyí Múyìwá Adéjọbí wọ́n wá ṣe PRO ọmọ ọba táwọn l'Ábùjá bẹ́ẹ̀ ni ìgbà yẹn wọ́n wá ṣe PRO ní Ogun State so àjọ lẹ̀pọ̀ dáadáa so gbogbo àwọn terms technical aspect of it léyìí tí mi ò mọ̀ wọ́n ti ṣàlàyé máa ń bi wọ́n léèrè rank wo ló lè lọ arrest ẹni báyìí wọ́n á sọ fìlà báyìí ni rank kan gbọ́dọ̀ dé gbogbo àwọn nǹkan yẹn ni mo ní orí ọ̀fẹ́ àti mọ̀ látọ̀dọ̀ wọn so lèmi náà wá rò pé òkè ẹ jẹ́ kí n tẹra mọ́ kíní dáadáa ni mo fi ń ṣe kó tó di pé a rí orí ọ̀fẹ́ gbà láti bẹ̀. iṣẹ́ ọlọ́pàá sì wù yín rí pé ẹbí mi ṣe fún mi fọ́ọ̀mù kémi náà ti darapọ̀ mọ́ yín. gbogbo ìgbà yẹn náà tiẹ̀ wá invite mi kí n wá ṣe mo ní kò tẹ́ mi lọ́rùn pé mi ì mọ̀ tó dé. wọ́n ti pè yín rí pé wá darapọ̀ mọ́ wa. lágbára Ọlọ́run but mo ní mi ò ṣe so gbogbo ta ló pa chief kí ló dé tẹ́ fi pa chief kí ni díẹ̀ tí ẹ fi wò pé n tó kàn ní ká pa chief nínú eré àgbéléwò sinimá òun ló ti wáyé èmi ò mọ kankan àìtí mi tó pa chief bọ́dé sí. ẹ sì ń wá báyìí nígbà tí wọ́n á sọ tó ń gbà káàkiri lórí social media tẹ́yìn ìdìbò lè dára yín. àkànṣe àwò náà ni pé bóyá kan nínú àwọn tí wọ́n ń sọ káàkiri náà ló pa chief àìtí ìmọ̀ ṣùgbọ́n ọjọ́ kan á wà káàárọ̀ mú ìfún ilé nìkan ìfún ilé ayọ̀ bóyá lè sọ ẹni tó pa chief. mi mind ká tó parí eléyìí bóyá kẹ́ fún mi nọ́mbà wọn kí n lè pè wọn kí n kọ́kọ́ mú wọn wá sí station kan náà kán wá ṣàlàyé ẹnu wọn ní tí wọ́n bá rí ndí ẹni tó pa chief. tábà wo ṣe tíátà yìí sá. Yes sir. kí ni ẹ̀wọ̀n ìpìlẹ̀ fún yín bó lẹ ṣe bẹ̀rẹ̀ bó lẹ ṣe wọnú ẹ̀ ta ló fà yín wá ta lẹ rí ta ló pè yín. ẹ ṣe púpọ̀ bó tilẹ̀ jẹ́ pé a ti ń dọ́gbọ́n pàmbólàmbólà eré orí ìtàgé yìí náà tó ọjọ́ mẹ́ta torí nígbà tí mo sì lè rántí pé nígbà tí mo wà ní primary school there was a particular program kan tá máa ń ṣe ní primary school ńgbà yẹn wọ́n máa ń pè ní entertainment la máa fi ń tàgé when I was in primary 6 èmi ni mo ní àǹfààní láti play role bàbá Jésù Joseph then tá a ṣe ní gbogbo ìgbà yẹn. tẹ̀sọ̀kọ Maria ṣeun tó bí Jésù nígbà yẹn so láti gbà yẹn láti ń develop ẹ pé àwọn nǹkan yìí dẹ̀ wà láti máa ṣe a dẹ̀ rí àwọn olùkọ́ wa tí wọ́n jẹ́ teacher wa ń gbà yẹn tó máa encourage wa wípé ẹ gbìyànjú kẹ́ tẹ̀síwájú lórí ẹ̀ but àtúndé secondary school the same thing because when I was in secondary school mo ti láǹfààní àti tí mi tiẹ̀ mọ̀ pé mo ṣe máa darapọ̀ fully mo ti láǹfààní àti kọ story tí òun ṣe 5 tó dẹ̀ ṣe wà lọ́wọ́ mi dòní ní secondary school. ẹ sọ ní fíìmù rí. no but tó ṣì wà nílé tí mo rò pé mo sì fa gbé jáde gẹ́gẹ́ bí novel. ìwé táwọn ọmọléèwé máa kà. so gbogbo àwọn ìrìn yẹn anything tó bá ti ní ṣe pẹ̀lú drama ní secondary school èmi ni máa ní kí n head ẹ̀ tá máa ṣe tí máa direct tí máa ṣe gbogbo ẹ̀ nígbà yẹn ṣùgbọ́n nígbà tó di pé a ṣe tán ní secondary school yẹn a ò láǹfààní láti tẹ̀síwájú ṣùgbọ́n a lọ ṣiṣẹ́ ní ilé epo tá à ń ta epo as an attendant ibẹ̀ ni mo ti ní oore ọ̀fẹ́ and that was 1996 ibẹ̀ mo ti ní oore ọ̀fẹ́ àti pàdé
ẹni tọ́lọ́run sọ pé kó jẹ́ ọ̀gá mi lónìí which is Alhaji Lukman Ẹ̀bùn Olóyèdé Ọláyà Igwe mọ̀ sí Ọláyà Igwe ọ̀gá yìí ni wọ́n. bẹ́ẹ̀ ni àwọn ni mo gba fọ́ọ̀mù tíátà lọ́dọ̀ wọn so wọ́n wá repo lọ́dọ̀ wa lọ́dún náà lọ́hùn ni mo wá sọ fún wọn wípé dẹ̀ sáyé fóònù mo wá sọ pé ó wù mí kémi náà máa ṣe tíátà yìí kékeré láti ń dọ́gbọ́n díẹ̀díẹ̀ kan assist wa káà náà lè tẹ̀síwájú bẹ́ẹ̀ ni so wọ́n dẹ̀ júwe wọ́n fún mi ní àdírẹ́sì ibi tọ́fíìsì wọn wà lọ́dún náà lọ́hùn so bí mo ṣe lọ síbẹ̀ in fact àárọ̀ lájọ sọ̀rọ̀ mo dẹ̀ máa close ní aago 4 ó dàbẹ̀ ní pé káago 4 yẹn kó má ju 30 minutes ra wọn lọ ni bó ṣe wà lókàn àyà mi tó so mi lè mo ṣe tán mo lọ bá wọn ní ibẹ̀ mi tiẹ̀ tí wọ́n á bá wọn mo ṣáà bá wọn tí wọ́n dìjọ ń ṣiṣẹ́ ńgbà yẹn so from there. o ò ṣeré o tọ́jọ́ ń ṣiṣẹ́ ni. iṣẹ́ ni kì í ṣeré eré la máa ń pè ṣùgbọ́n àwa làwa mọ̀ pé iṣẹ́ ńlá àṣelàágùn tí kì í ṣe díẹ̀ òun níṣẹ́ wa so bí mo ṣe bá wọn nìyẹn tó dẹ̀ di wípé èmi náà lóore ọ̀fẹ́ àti gba fọ́ọ̀mù tí mo dẹ̀ darapọ̀ mọ́ wọn lọ́dún náà lọ. iṣẹ́ epo wa ń kọ́ ṣe sọ́lẹ̀ bẹ́ẹ̀ ni àbẹ́ à ń ṣiṣẹ́ epo àlàfíbọ̀. a fi tíátà ṣe part time program à ń ṣiṣẹ́ epo lọ à ń ṣe epo lọ ṣùgbọ́n nígbà tó tó àsìkò kan tó dà ní pé tíátà yẹn ti ń wọ̀yàn lẹ́wù torí ohun tí mo rí pẹ̀lú iṣẹ́ tíátà ni pé tó bá ti fara sí díẹ̀ tó bá ti wọ̀ ẹ́ lẹ́wù èmi rò pé iṣẹ́ mi wà tó máa wù ẹ́ kí wọ́n because èmi ti di ọ̀gá nílé epo mo dẹ̀ resign ni tí mo sọ pé mi ò ṣe mọ́ mo fẹ́ wá fi tíátà. ẹ ti dọ̀gá mo ti dọ̀gá nílé ẹ sì ń gbowó gidi. bẹ́ẹ̀ni tíátà yà á tara bọ̀ ṣé o bẹ́ẹ̀ náà ló ṣe bẹ̀rẹ̀ sí í yọ abẹ́kan ń. bẹ́ẹ̀ kọ́ o torí lọ́dún náà lọ́hùn-ún nígbà tá a tara bọ̀ tán tá a ti resign ilé epo máa ń wá tọrọ fíìmù ní Ìdúmọ̀tà through ọ̀gá wa kan alàgbà Sunday Ṣóyínká tí wọ́n jẹ́ aláṣẹ Kórèdí films àwọn ni máa ń wá sunkún wá bá tó máa fún mi ní fíìmù láyé oníkésẹ̀tì bíi 10 VHS bíi 10 jù bẹ́ẹ̀ lọ wọ́n á tún fowó mọ́tò lé máa padà sí Abẹ́òkúta àwọn àfi ṣe video club ni mo fi ń bọ́ ìyàwó bọ́ ọmọ lémi tí mo ti dọ̀gá níyàwó gbà yẹn bẹ́ẹ̀ni lémi tí mo ti dọ̀gá nílé tẹ ti ń gbowó gidi bẹ́ẹ̀ni ìyàwó sì mọ pé ọkùnrin ṣe é sàṣàṣì ó ti ń rówó tẹ́lẹ̀ kí ló dé àwọn tíátà làwọn náà ni. ẹni tọ́lọ́run sọ pé kó jẹ́ ìyàwó mi kì í ṣe onítíátà ṣùgbọ́n ó nígbàgbọ́ nínú pé bí ìyá èèyàn bá wà ní Sókótó kó lọ ọbẹ̀ kó lọ jẹ́ tọ́lọ́run bá sọ wípé ó máa lù yọ ńbẹ̀ yóò lù yọ tó bá dẹ̀ pé ó máa jìyà yẹn tán Sókótó yóò tún padà wá sí Abẹ́òkúta wá tó yà mí jẹ yóò jẹ but ìyàwó tó máa ń ti ọkọ lẹ́yìn tó nígbàgbọ́ nínú wípé òun mọ̀ pọ́jọ́ láàdá òní. wọ́n dúró dáadáa. lágbára Ọlọ́run. ọdún wa ni wàá làlùyọ ńbẹ pé àwọn ti mọ̀ yín lọ́tún wọ́n ti mọ̀ ẹ́ náà tẹ́tí bẹ̀sẹ̀ ń tẹ́ ọ gbowó tó fẹ́ ṣe déédéé ìtẹ́ǹgbà lè epo àbí jù bẹ́ẹ̀ lọ ọdún wo ni. Gradual process ni ọ̀rọ̀ à ń gbowó nídìí iṣẹ́ eré orí ìtàgé nítorí pé ìwọ tó bá jẹ́ ọmọ ẹ̀kọ́ṣẹ́ o kàn lè wo pé o máa bẹ̀rẹ̀ sí ní gbowó lẹ́sẹ̀kẹsẹ̀ òun ló fa gbogbo àwọn tí mo sọ síwájú lórí wípé a máa ń lọ ń tọrọ fíìmù láti fi ṣùgbọ́n nígbà tó tó àsìkò tí èèyàn náà di ọ̀gá ara ẹ̀ lẹ́yìn tá a ti ṣe graduation lẹ́yìn ọ̀gá wa tá a dọ̀gá ara wa àwa náà bẹ̀rẹ̀ sí ní ṣe wẹ́rẹ́ ṣùgbọ́n tí mo ṣe rántí tó dá mi lójú ni wípé yàtọ̀ sípa lọ ṣiṣẹ́ wọ́n fún wa ní bí owó mọ́tò tí kò tó ṣe nǹkan kan èmi àti ìyàwó mi yẹn náà látúnjọ mú àjọ pẹ̀lú video club tá à ń ṣe yẹn àjọ wa ń dájọ́ lèmi náà fi ṣe sinimá tí mo ṣe tọ́lọ́run fi oore ọ̀fẹ́ sí sinimá yẹn ìgbà tí mo rówó ń bẹ̀ mo tún ṣe míì bá ṣe ń yí mọ́ra wọn nìyẹn kó tó di pé Ọlọ́run gbàkóso torí wípé ìdí tí kò fi dàbẹ́ ni pé wọn ò san owó iṣẹ́ fún mi tí mo lè sọ pé ó tó mi ná tàbí ó tó iye tí mò ń gbà nílé epo ni wípé èmi ò like acting right from the beginning mi nífẹ̀ẹ́ sí à ń kóná bọ̀ wá lójú báyìí à ń ṣe yìí ó máa ń sú èmi ni ọmọ tán yìí síyàn lórí báyìí ó máa ń rí bákan lára èmi so acting yẹn mi ò dìímú rẹpẹtẹ ṣùgbọ́n kúrò mo dìímú gan so àwọn ibi tá a ti ń rí tọrọ kọ́bọ̀ gbà ní gbogbo ìgbà yẹn ṣùgbọ́n ní ìgbà tá a láǹfààní àti ṣe sinimá bíi 2-3 tẹ̀léra wọn tó jẹ́ tọ̀dọ̀ tèmi Ọlọ́run fún wa lóore ọ̀fẹ́ torí mo rántí pé mo ti ṣe kan ṣe kejì ṣe kẹta ìkẹta yẹn ni mo pè ní adùn tọ́lọ́run fi adùn sí ìgbésí ayé mi. Allah wa àìpé orúkọ mọ ń ròyàn orúkọ tí wọn bá pè nǹkan gbà mí wọn padà sọ dáadáa ìyàwó tó wà bá ń jìṣẹ́ jìṣà ń rìn kọ́. ó sì wà ń lè mi dùn ní. wọ́n ti ṣe tíátà. ó ti pè mí gbà mo débí ibi tí mo ní mò ń lọ ni mo ti débẹ̀ wọn ń ṣe ní tíátà ṣùgbọ́n wọn ò sì bá ń kópa nú ẹ̀ rí. rárá
àwọn ni mo fẹ́ ní àbẹ́yìn lẹ gbà. Wọn ò tiẹ̀ fi ọjọ́ kan ronú wípé àwọn fẹ́ ṣe rí. tàbá tiẹ̀ tí wọ́n á ń dàpàdà pé ṣebí tẹ́wé bá pẹ́ lára ọṣẹ ó yẹ kó dọṣẹ ni àwọn á ṣe fíìmù nínú ilé wa ẹ̀yin náà tiẹ̀ bá wọn ṣe kan ṣoṣo ó pè ẹ̀ kó lọ wà nínú yàrá ẹ̀ kò ń dá sí kò dòní. ọjọ́ ìwà káàkiri àgbáńlá a sọ pé ẹ máa gbádùn bàbá wa dáadáa ọ̀gá ọlọ́pàá nínú iṣẹ́ sinimá ni o kì í ṣe ọ̀gá ọlọ́pàá ti ilẹ̀ Nàìjíríà o ṣùgbọ́n àwọn náà wọn ò kàn mọ ọṣẹ́ ọlọ́pàá lásán wọ́n ní àwọn náà ti kọ́ṣẹ́ mọṣẹ́ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ alukoro pàápàá ọmọọba Múyìwá Adéjọbí. ohun tí aṣáà máa ń gbọ́ ni pé ní Abẹ́òkúta tẹ́yìn wà wọ́n ní ó ní ọ̀nà kan tẹ́ máa ń gbà tí ẹ máa fi ń sọ òṣèré dìràwọ̀ ní bá ti mẹ́rin kan bá ẹ wú mọ́ ẹ lò ẹni àwádìí igi àlọ́yè ṣé àwọn ìhà kan ní àbí Abẹ́òkúta ló ń ṣe bẹ́ẹ̀ kí sì ló bírú ẹ̀. ẹ ṣe kò síbi tí wọ́n ti ń ṣe Abẹ́òkúta nìkan kọ́ ló ń ṣe kò dẹ̀ sí ẹ̀yà kan tó yàtọ̀ tó ń ṣerú ẹ̀ ohun tí èmi mọ̀ tó dá mi lójú ni wípé àwọn tá à ń sọ yẹn ẹ jẹ́ kí a gbàgbọ́ pé oore ọ̀fẹ́ Ọlọ́run ni ẹni tó bá lórúkọ ló ní nítorí wípé lóòótọ́ a máa ń focus lórí ẹnìkan tá a máa mọ̀ pé ok ẹ jẹ́ ká gbìyànjú lórí ẹni yìí I try best wa lórí ẹ̀ àwọn máa lò continuously but àìmọye àwọn èèyàn tá ti lò tó jẹ́ pé wọ́n ti ṣe lead pa nínú ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ wọn ò dẹ̀ dá wọn mọ̀ ní street wọn. Allahu Akbar. Ẹlòmíì ó wà bẹ́ẹ̀ náà. Lágbára Ọlọ́run. Wow. A dẹ̀ láwọn tí a dẹ̀ ti lò síṣẹ́ 2, 3, 4 tó jẹ́ pé àwọn náà ti ń sanwó ọmọ ta. A rí yín nínú sinimá náà ẹ fún wa lówó. Wọ́n dẹ̀ yọ owó lápò wọn fún. Ó mìn pé tí wọ́n bá dá wọn mọ̀ nínú tí wọ́n ń wò wọn ò ní lè sọ pé báwo lẹ́yìn jẹ́ so oore ọ̀fẹ́ ni. A lo èèyàn continuously kò mean ó kàn lè help. Bọ̀ kò ń ṣe pé ìyẹn sọ pé ó jẹ́ audacity láti kẹ́niyẹn lórúkọ náà. Ọlọ́run bá ló ń ṣe irú èmi máa ń fi ọ̀rọ̀ tèmi ṣe àpẹẹrẹ fọ́pọ̀lọpọ̀ èèyàn mo sọ lẹ́ẹ̀kan nínú ọ̀rọ̀ mi wípé èmi ò like acting ṣùgbọ́n irú ọ̀gá wa Diméjì Ìjàdó Adé yẹn wọ́n máa ń dà wá láàmú pé ẹ sáà jẹ́ kó ẹni ọlọ́pàá ẹ jẹ́ kó ṣe ẹni ọlọ́pàá ẹ jẹ́ kó ṣe the same thing pẹ̀lú ọ̀rẹ́ mi Ọdúnládé Adékọ́lá òun náà wà nínú ẹni tí mo lè sọ pé ó ní mi lára lórí ọ̀rọ̀ acting ọ̀gbẹ́ni ó máa act ní sẹ́m ṣé ìwọ ọkọ ló láyé mi náà jẹ́ kí n lo gbèsè àìmọ́ kí ló kàn ẹ́ no aloma acting so ó wà nínú ẹ̀ torí kò sí bí mo fẹ́ sọ̀rọ̀ gbèsè ayé mi when it comes to acting àtorúkọ tá a lórí ọ̀fẹ́ àti ní tí n bá ti dárúkọ Ọdúnládé Adékọ́lá mọ̀ kò dá ó wà nínú ẹni tó encourage mi lórí pé mo gbọ́dọ̀ act irọ́ ni wá àjọ bẹ̀rẹ̀ pàmbólàmbólà wa náà ní Abẹ́òkúta ẹjọ́ bẹ̀rẹ̀ ni bẹ́ẹ̀ ni 1996 lọ́nà bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni so gbogbo àwọn nǹkan wọ̀nyí ó máa ń rí nírí pé ẹ wo wàhálà yẹn ti fẹ́ pọ̀ jù ṣùgbọ́n àwọn sí nǹkan sí méjì èyí tó bá pọ̀ sí 3 lè máa ń ṣe nínú iṣẹ́ tó fi di pé mo rí ayé sì mọ̀ yín torí ẹ̀mú ìsọpọ̀ Ọlọ́run ló ń ṣe kì í ṣe ẹ̀ tó máa ti wá lò tí kò sì dámọ̀ sí tiwọn náà àbọ́lọ́hún fi ṣe tíátà ara ni. kò sí ìyẹn ṣòro sọ àárín òun àtọ́lọ́hún nìyẹn wà torọ́ lọ́hún ọba lónìí dédé. tí yẹn bá ti lu ẹni bẹ́ẹ̀ bá ṣe ń fìfẹ́ lù lọ ẹ̀mọ̀kún náà ni. bẹ́ẹ̀ni a sì máa gbìyànjú agbára wa náà lórí ẹ̀ tọ́lọ́run bá dẹ̀ sọ pé òun dé yóò ṣe àmì sí. bẹ́ẹ̀ni ẹni tó wá lò díẹ̀ tó náà tó bù háyà tó ń mọ káàkiri kí lè fẹ́ sọ fún ẹni bẹ́ẹ̀ náà. oore ọ̀fẹ́ Ọlọ́run náà la máa sọ pé òun náà ni torí kì í ṣe mímọ̀ ṣe tiẹ̀ náà fúnra rẹ̀ ni wọ́n bá iṣẹ́ tó ṣe tó dẹ̀ fi lórúkọ. kí a ní kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún kí ni kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún kí ni kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nípa ẹ̀. wẹ́ ọ̀bọ̀ ni kó ṣe manage ẹ̀. gbogbo ìyẹn náà la máa ń gbà wọ́n lámọ̀ràn lé lórí torí wípé iṣẹ́ wa ohun àkọ́kọ́ tó kọ́ dìmú òun ni tí à ń pè ní respect ìrẹ̀lẹ̀ òun ni kò sí bí ẹ̀dá ṣe lè wà tó bá ti lórúkọ tó bá dà ní pé ó fẹ́ máa fi gbéraga kún ẹni yẹn ń padà sí ẹsẹ̀ àárọ̀ tàbí kó padà sí oko abúlé wọn ni gbẹ̀yìn ayé ẹ̀ nítorí wípé ìlú mọ̀ọ́ká ni ẹ́ àìmọye bòmíì tó máa dé tí àwọn èèyàn máa bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí ẹ bá a ṣe wà yìí bá a wọṣọ wọ́n lè ní ó ga ẹ̀wọ̀ṣọ tó wọ̀ kí ni tiẹ̀ pẹ̀lú aṣọ tí mo wọ̀ a lè débò mí ní ìsìnkan ní bàtà ẹ̀gbọ́n ò má ṣe pẹ̀lá jọ ṣé torí tiẹ̀ mo ṣe wọ bàtà sáṣọ tí mo wọ̀ ṣùgbọ́n tí wọ́n bá wá láǹfààní àti fún wọn lésì ìyẹn ni wọ́n máa dìmú adẹ̀ ń bá ṣeré ó dẹ̀ tọ́ ó lọ ń bínú ó lọ ń rúdó lọ ń la ṣe sọ wípé anything that has to do with ìgbéraga nínú iṣẹ́ wa kò sí tó jọ
a máa ń fún àwọn ọmọ wa ní ẹ̀kọ́ ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi lórí nǹkan bẹ́ẹ̀ yẹn dáṣà tó fi jẹ́ pé àwọn tó bá lórúkọ pàápàá jùlọ ní side ọ̀dọ̀ ti wá o ẹ máa rí wípé ìrẹ̀lẹ̀ wà nínú ìgbésí ayé wọn. ó fọ wọn lóàbí kú. bẹ́ẹ̀ ni. bàbá mo rí fọ́nrán kan lórí social media ọmọ kí wọ́n ní àdàgbà kọlà ọmọ rẹ̀ ni mo rí pé ẹ lọ fásitì ẹ graduate ṣé fíìmù ni àbẹ́ lọ yunifásitì lóòótọ́. fíìmù kọ́ o rárá ó dá pé ìtàn ńlá lẹ bèrè yẹn ṣùgbọ́n àsọ díẹ̀ lórí ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. ẹ ṣeun nígbà tí mo sọ lẹ́ẹ̀kan wípé mo ń ṣiṣẹ́ nílé epo ibẹ̀ ni mo ti pàdé ọ̀gá mi Ọláìyá irú àwa jẹ́ ẹni tá a lè pè ní ọmọ atẹrọ̀fọ̀ dìde. yanyan. torí bàbá mi village ni wọ́n wà kó tó di pé wọ́n jáde láyé ẹ̀rọ tí wọ́n fi ń lọ èlùbọ́ lọ ni wọ́n ní ìyá tó dẹ̀ bí mi lọ́mọ kẹrẹ èlùbọ́ làwọn náà ń ta èlùbọ́ láfún. oko bó. oko ní ọ̀nà ìlú wa ní Ọ̀dẹ́dá Olùgbò ṣáìdì bẹ́ẹ̀. oko Abẹ́òkúta náà ni. Abẹ́òkúta bẹ́ẹ̀ ni so kò sówó tí wọ́n lè fi rán wa níléèwé ìdí yẹn tó yẹ pé bàtà ṣe tán ní secondary school lálọ́ ń tepo yẹn èmi dẹ̀ nurse ambition pé mo láti kàwé tóró jẹ́ nǹkan ìwúrí fún mi tí n bá rí àwọn ọ̀rẹ́ mi tájọ lọ secondary school tí wọ́n kàwé jù mí lọ ó máa ń dùn mí gan bọ̀ kò ságbára ṣùgbọ́n lásìkò tá à ń tepo yẹn wọ́n bá tọ́rọ́ kọ́bọ̀ tó ń wà à ń jẹun àwọn tó bá rẹ̀ tún yẹ ká ṣojúṣe fún gẹ́gẹ́ bí òbí àtúnṣe gbogbo ẹ̀ náà ò jọra wọn ìgbà tí mo wá láǹfààní àti darapọ̀ mọ́ eré orí ìtàgé fúlì tó dẹ̀ di wípé à ń ṣe Ọlọ́run dẹ̀ ń fi àmì sí ìgbà yẹn ni mo láǹfààní àti tẹ̀síwájú láti lọ sí ilé ẹ̀kọ́ gíga àti gbogbo ńṣe Moshood Abiola Polytechnic nílùú Abẹ́òkúta ibẹ̀ ni mo lọ tí mo ti ṣe marketing ní ND marketing ní HND so mo lọ ní kì í ṣe ti. kò ṣe pé fíìmù ni mo rí mo fọkàn sí fíìmù. lẹ́yìn tí mo tún wá ní orí ọ̀fẹ́ láti di gómìnà ẹgbẹ́ òṣèré TAMPAN ní ìpínlẹ̀ Ògùn ambition tí mo ti nurse ti pẹ́ lórí ọ̀rọ̀ education tí mo dẹ̀ rórí ọ̀fẹ́ àti lọ ìgbà tí mo di gọ́vùnà mo sọ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wa wípé ẹni tí ò bá kàwé ó máa wà lẹ́yìn ni o. bẹ́ẹ̀ni. èmi máa rọ̀ yín pé ẹ jẹ́ ká gbìyànjú láti jẹ́ ká ní ìmọ̀ kún ìmọ̀ ká refresh brain wa so ó sure wípé a máa gain one or two things nínú ilé ẹ̀kọ́ tá a lọ tá a bá fẹ́ lọ ńgbà yẹn so bí mo tún ṣe láǹfààní àti lọ ṣe meeting pẹ̀lú private university kan nìyẹn which is Christian University ní Abẹ́òkúta náà Masscom department wọn á jẹ́ kó mọ̀ wípé mo fẹ́ kó àwọn ọmọ ẹgbẹ́ mi wá kàwé níbí a lè máa sọ̀rọ̀ nípa BSc a lè máa sọ̀rọ̀ but at least certificate course diploma ẹ jẹ́ ká wá ṣe olóṣù mẹ́fà olóṣù mẹ́ta wọ́n dẹ̀ welcome ẹ so the first set tí mo kó lọ kàwé ń bẹ̀ they are I think about 50. lọ́mọ ẹgbẹ́ yín lábẹ́òkúta lọ́mọ ẹgbẹ́ TAMPAN lOgun State tí president ẹgbẹ́ wa Dr. Bọ́lájí Amúsàn Mr. Latin wọ́n bá wà Mr. Latin ni ó ń jẹ́ ni Mr. Latin bàbá ní ká sọ báyìí ọjọ́ yìí. àjọ lọ sí school yẹn ni ọ̀gá mi Ọláyà Igwe àjọ lọ sí school yẹn náà ni. ẹ̀yin náà bá wọn padà lọ ṣe diploma yẹn. ẹ̀yin náà tún padà àtúndìjọ lọ ṣe. lẹ́yìn tẹ́tí ní HND yín lọ́wọ́. bẹ́ẹ̀ni àtúnpadà lọ ṣe because marketing ni mo ṣe ní poli but eléyìí tá a lọ ṣe níbẹ̀ yẹn ó relate mọ nǹkan tá à ń ṣe gangan nínú iṣẹ́ wa so ó dẹ̀ jẹ́ ní tí ó jẹ́ ìdùnnú fún gbogbo àwa tá a lọ síbẹ̀ tó dẹ̀ enhance iṣẹ́ tiwa náà nígbà tá a tún máa padà. ọdún alẹ́ ò bá yín lọ ní àbọ̀tẹ̀ tí ó ti ṣe jẹ́ ní Unilag. ó ti ṣe ní Unilag kò bá wa lọ ní gbogbo àsìkò yẹn kò bá wa lọ so àti wá dá gbọ́ ọmọ ẹgbẹ́ bíi 50 lọ sí sùkúù ta ló náwó ẹ̀ fúnra wọn náà àbẹ́gbẹ́ ló ná fún wọn. ẹ ṣe fúnra wọn ni wọ́n ná ṣùgbọ́n ẹgbẹ́ ní contribution tó ṣe lórí ọ̀rọ̀ wọn. ó dà àti pé lórí ọ̀rọ̀ ìwé kíkà ẹ̀mú ọlọ́bẹ̀ tábà ní káwò dáadáa àwa ń lọ sórí social media pàápàá tó wọ́n ti dàgbà tó ti dògbó nínú ẹgbẹ́ yín bí kọ́mọ náà ń wò lò wọ́n dáadáa àtijọ́ àti wọn kò sí mọ́ wọ́n á gbọ́ sórí social media ìyẹn ń kọ́ kí lẹ́gbẹ́ yín ṣe lórí yẹn. ẹ ṣe rí nǹkan kan ni mo fẹ́ clear wọn ò mọ ìyàtọ̀ bí ẹgbẹ́ ṣe pín síra wọn ohun tí wọ́n mọ̀ ní wípé òṣèré orí ìtàgé ni gbogbo yín gbogbo Yorùbá sì náà ń ṣe Yorùbá dẹ̀ ni wọ́n ń ṣe ṣùgbọ́n ní ẹ̀ka tí Yorùbá wa yìí náà ẹgbẹ́ tó wà nínú ẹ̀ka tí Yorùbá wa yìí kì í ṣe 5 kì í ṣe 2
bí mẹ́ta mẹ́rin lèmi mọ̀. ó jù bẹ́ẹ̀ lọ. ọmọ tampan. bẹ́ẹ̀ni. ọmọ TGMA tó àwọn Túndé Ọláoyè tiwa. bẹ́ẹ̀ni. mo sì mọ ANTP tá bàbá ẹlẹ́ṣọ́. bẹ́ẹ̀ni. àwọn ìtókù tó ṣe wà. even NANTAP wọn náà ń ṣe Yorùbá bó ṣe ń ṣe òyìnbó tó ń ṣe stage náà ń ṣe fíìmù Yorùbá ìtura rí àwọn tó jẹ́ aṣíwájú wọn náà tàdéjọ́ ń ṣe meeting wọ́n pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ yẹn tí àdéjọ́ because àwa ní Ogun State àwa tún ní meeting kan tá à ń ṣe tá a pè ní coalition yẹn ni àkójọpọ̀ gbogbo ẹgbẹ́ òṣèré onítíátà láwọn lọ́gàlọ́gà níwájú nínú wọn tí àwa kóra wa jọ bíi 2-3 nínú association kan tàtúndìjọ́ ń ṣe meeting ṣé wá rí ibi tí mò ń lọ gangan lórí ẹ̀ ni wípé lórí ìbéèrè yín ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ àgbààgbà yìí náà nínú àwọn association tá a sọ̀rọ̀ nípa yìí náà ni wọ́n wà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìfẹ́ wà láàrin wa gbogbo àná làdìjọ́ ń ṣe papọ̀ kò sí ẹ̀yàmẹ̀yà láàrin ara wa síra wa ṣùgbọ́n bí fún àpẹẹrẹ tí ẹ bá jẹ́ ọ̀kan lára ẹgbẹ́ òṣèré tampan tí a tún rí ẹnì kejì tó jẹ́ ẹgbẹ́ òṣèré kan nínú tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèré kan nínú ẹgbẹ́ òṣèré míì. bí NTP. kò sí bí a ṣe fẹ́ ṣe o kó bàbá àtọmọ ò ní wà káàlà ó má sí ń bẹ̀ o. bẹ́ẹ̀ni. tá a bá rí wípé ẹ nílò ìrànlọ́wọ́ bá ṣe máa treat yín nínú ẹgbẹ́ tẹ́ ẹ belong sí which is tampan ó ṣeé ṣe kó yàtọ̀ sí bá ṣe máa treat ẹlòmíì tó wà nínú ẹgbẹ́ míì o. nírú Ogun State tèmi ń govern láìpẹ́ yìí kò tí ì tọ́sẹ̀ kan rárá kò tí ì bóyá bí ọjọ́ 3-4 sẹ́yìn báyìí la discover pé ọ̀kan lára àwọn àgbà òṣèré wa láwọn tó kọ́ wa ní iṣẹ́ yìí wọ́n ní ìpèníjà àìsàn níwọ̀nba mo dẹ̀ pé àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ pé ok ẹ jẹ́ ká ṣe ìrànlọ́wọ́ fẹ́ni lóòótọ́ ìka ò dọ́gba a rí àwọn míì tó ń sọ wípé a kì í ṣọmọ ẹgbẹ́ wa ìbọ̀tẹ́ máa gbàgbé wípé bí ò bá ń ṣe ọmọ ẹgbẹ́ wa ti jọjọ́ ọmọ ẹgbẹ́ rí ó dẹ̀ wà nínú tó kọ́ wọn ṣe ẹ̀yà jẹ́ kí ìpínyà bí ẹ̀yà mẹ́yà kó ṣẹlẹ̀ wọ́n dẹ̀ gbìyànjú àti ṣe àwọn the needful gbogbo tí Ọlọ́run dẹ̀ fún wa ní orí ọ̀fẹ́ láti kó papọ̀ adẹ̀kó lọ bẹ́ẹ̀ nìyẹn ó jẹ́ ìyàlẹ́nu fún torí mi ò sọ fún pàǹbọ̀. lẹni tí kì í ṣe ọmọ tampan gan. kì í ṣe ọmọ ẹgbẹ́ wa. ṣùgbọ́n ó ṣe lè Yorùbá ni. kò tí ì ju bóyá bíi 4-5 days ago lọ àdẹ̀lọ inú wọn dùn ó yà wọ́n lẹ́nu pé tampan mi sí nínú ẹgbẹ́ yìí ẹ̀dẹ̀ lè ṣeré lè ọ̀rọ̀ ẹgbẹ́ kọ́ kò dìgbà tẹ́ ẹ bá kú táwa náà wá sọ pé àfẹ́wà ṣe no torí pípéjọ tí a bá ń péjọ sin òkú tó bá jẹ́ pípéjọ yẹn náà la fi ń wà láàárẹ̀ ó ṣeé ṣe kó má kú lásìkò yẹn. bẹ́ẹ̀ ni ẹ ṣeun. dẹ́yìn tá a bá eléyìí ọ̀rọ̀ welfare lélẹ̀ gbígbé wọn sínú eré ńkọ́ tó rán nǹkan tó yára pàgbàlagbà tó yára ń pa àwọn veterans yìí ni pé àìmọ́ lọ sóko eré mọ́ láwọn tó ti yọ lùgbà níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mọ́ lẹ́yìn tẹ́ jẹ́ ọ̀ṣọ́ àti ọ̀dọ́ langba náà wọ́n níyẹn náà pẹ̀lú kan tó ń pa wọ́n. ẹ ṣe rí ẹ jẹ́ kí n sọ báyìí pé kudos to our president in our association Mr. Latin Dr. Bolaji Amosan Mr. Latin tí wọ́n sọ wípé ìfẹ́ tó gbòòrò dáadáa tó gbòòrò ó gbọ́dọ̀ wà láàárín gbogbo ẹgbẹ́ òṣèré èmi lè sọ categorically nínú ẹgbẹ́ wa tampan kò sí àwọn àgbààgbà tó wà nínú ẹgbẹ́ míì tá kì í pè wá ṣiṣẹ́ ẹ jẹ́ kí n fi bàbá wa ẹlẹ́ṣọ́ ẹ jẹ́ kí n fi wọ́n ṣe àpẹẹrẹ bàbá wa ẹlẹ́ṣọ́ ANTP ni wọ́n wà bẹ́ẹ̀ni wọ́n dẹ̀ ti ṣe president ẹgbẹ́ yẹn rí n tí mò ń sọ yìí thank God wípé nǹkan ìlú mọ̀ọ́ká ni táwọn náà dẹ̀ máa wò kò sígbà tá a níṣẹ́ ní Abẹ́òkúta pàápàá jùlọ láti ọ̀dọ̀ ààrẹ ẹgbẹ́ wa a jọ ń ṣiṣẹ́ dáadáa mo ti pè wọ́n láìmọye ìgbà tàbí jọ máa ṣiṣẹ́ the same thing pẹ̀lú bàbá wa ń dé tán jẹ́ bàbá wa àwọn náà ò sí nínú tampan bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti jẹ́ ká mọ̀ wípé bàbá làwọn àwọn ò ní pé ẹgbẹ́ kan làwọn wà ṣùgbọ́n àwa mọ̀ wípé gẹ́gẹ́ bí bàbá wa ó ní ẹgbẹ́ tí wọ́n wà nínú ẹ̀ bọ́n ṣe wà nínú ẹ̀tọ́ náà là ń pè wọ́n tàbí jọ ń ṣiṣẹ́ continuously àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi. bàbá ẹ̀yin lẹ sọ yẹn o láti Abẹ́òkúta mo fẹ́ kẹ́ wo kámẹ́rà kẹ́ wá irú iṣẹ́ yìí ń ṣe tẹ́ ń pe oníwá tẹ́ ń pe ẹlẹ́yìn ẹ̀ sọ fún encourage àwọn èèyàn náà bẹ́ẹ̀ fáwọn àgbàlagbà yìí. èmi nígbàgbọ́ wípé àwọn èèyàn wa náà tó jẹ́ producer ni wọ́n ń ṣe tí mo sọ yìí ṣùgbọ́n màá kàn fi kún gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín wípé ẹ̀yin èèyàn wa tí ẹ jẹ́ producer tí ẹ ń produce continuously ẹ dákun
ẹ jẹ́ ká máa pe àwọn bàbá wa yẹn síṣẹ́. àtàwọn ìyá wa àwọn ìyá òyìnbó yìí. ẹ jẹ́ ká máa pè wọ́n síṣẹ́ ká má rí ní rí wípé bóyá ẹgbẹ́ tó ní kálukú wà ó yàtọ̀ síra wọn aláti kọ́mọ olùbọ́ kádẹ̀jọ máa ṣe tó tọ́ àti tó yẹ lásìkò ni. lára ohun tí ẹ ṣe àti gbọ́ pé àwọn èèyàn yín ẹ̀kọ́ wọn lọ sílé ẹ̀kọ́ ẹni tí ò tiẹ̀ lérò pé òun àti ẹ̀ lọ́lé wọ́n gba yunifásitì wọn kẹ́kọ̀ọ́ gba sàtífíkẹ́ẹ̀tì àwọn tí wọ́n jẹ́ àgbà òṣèré náà ẹ̀ ń fún wọn ṣẹ́ káwọn náà kí wọ́n lè máa rí ata wọ́n máa rí kí ni ẹ tún ní tí ẹgbẹ́ yín ṣe gẹ́gẹ́ bí gómìnà fáwọn tí wọ́n jẹ́ òṣèré bí ẹgbẹ́ yín kí ni pákéjì yín fún wọn míì. ẹ ṣeun lára ohun míì tá a tún ní tá à ń gbìyànjú àti ṣe òun ni wípé ìgbà táwọn wá kọ́ṣẹ́ eré orí ìtàgé then stage la máa ń ṣe tó pọ̀ jù stage performance àti lọ sí school primary school secondary school a lọ ṣe performance fún wọn in fact táwọn ẹlòmíín bá ń ṣe party gan tó máa ń invite wá 30 minutes 20 minutes wọn á ní ká fi ṣe stage performance lórúkọ the particular party tí wọ́n ń ṣe nípa ẹ̀ bóyá òkú àgbà ni ó lè jẹ́ nìyẹn ìgbéyàwó ní ohun kankan but later I discover pé ó dà pé stage yẹn fẹ́ kú pátápátá cinema ti overshadow stage kò jẹ́ ká tiẹ̀ mọ̀ pé nǹkan kan wà tí wọ́n ń pè ní stage performance mọ́ ṣùgbọ́n nígbà tí èmi ní orí ọ̀fẹ́ láti di gómìnà ẹgbẹ́ yẹn mo introduce program kan tí mo pè ní interlocal government stage performance contest. ìjọba ìbílẹ̀ síra wọn nípínlẹ̀ Ògùn. bẹ́ẹ̀ni gbogbo àwọn ìjọba ìbílẹ̀ tá a ní lábẹ́ àkóso ẹgbẹ́ wa nípínlẹ̀ Ògùn ni wọ́n wá máa ń múra wọn tí wọ́n máa ń ṣe performance yẹn because we have 4 zones in Ogun State nínú ẹgbẹ́ wa we have Ẹ̀gbá zone we have Yewa Àwórì zone we have Remo zone we also have Ìjẹ̀bú zone zone mẹ́rin tí à ń operate nínú association wa ẹgbẹ́ campaign yẹn nínú zone mẹ́rẹ̀ẹ̀rin yẹn làwọn local government bíi 2 mẹ́ta mẹ́rin ti wà so àwọn local government yẹn máa ṣe stage performance tí wọ́n máa pe àwọn èèyàn síbẹ̀ a compulsory fún wọn ni wọ́n dẹ̀ follow ẹ̀ so tó bá ti pe àwọn èèyàn síbẹ̀ wọ́n máa ṣe stage yẹn wọ́n dẹ̀ máa pe àwọn tó máa judge síbẹ̀ so zone tó jẹ́ wípé local mẹ́rin ló wà ńbẹ̀ local mẹ́fà ló wà ńbẹ̀ wọ́n á ṣe papọ̀ láàrin ara wọn wọ́n á wá mú first second third but we ní state level first làwa need the same thing pẹ̀lú other zones so tí zone mẹ́rẹ̀ẹ̀rin bá máa fi ṣe gbogbo stage performance yẹn tán àmọ́ wá mú first ní zone kankan so mẹ́rẹ̀ẹ̀rin ẹ máa ní winner mẹ́rin àmọ́ wá ń ṣe grand finale that grand finale yẹn àwọn winners mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n represent each zone yẹn wọ́n á tún kojú ara wọn a máa invite àwọn èèyàn rẹpẹtẹ àwọn àgbààgbà nínú iṣẹ́ wa àwọn aráàta káàkiri wa pé kí wọ́n wá wò lógùn state wípé àwa ò fi stage ṣeré àwa sì dúró lórí wípé tí wọ́n fi bẹ̀rẹ̀ orí ìtàgé nìyẹn kí sinimá tó wá kò dẹ̀ kákàn dẹ̀ fi àyè lẹ̀ kí sinimá dẹ̀ gba gbogbo bẹ́ẹ̀ yẹn so wọ́n wá so láàárín àwọn mẹ́rin yẹn àwọn mẹ́ta ni wọ́n máa qualify ẹnìkan ajá so ìgbàgbọ́ wa ni wípé ẹni tó já yẹn náà kó lọ wo ibi tó ń bá ti bá ṣe mistake so àwọn mẹ́ta yẹn àmọ́ wá fún wọn ní ẹ̀bùn lóríṣiríṣi a sì ṣe kan recently. ṣé ẹ̀bùn lóyìnbó sí ń bẹ̀ ni àbí ẹ̀bùn ẹ̀kọ́ bú lówó àbẹ́ gbé mọ́tò fún. a máa ń gbìyànjú àti gbé kọ́ọ̀pù fún wọn láti jẹ́ kán wọn so bá ti wá di wípé àwọn náà gbà ó máa ń jẹ́ ìdùnnú fún wọn so àtàwọn nǹkan míì táwọn èèyàn ti support wa láti yọ̀ǹda fún wọn so lórí àwọn nǹkan tí a gbìyànjú àti ṣe yàtọ̀ sí pé àgbà síṣẹ́ àbí then bákan náà lẹ́yìn mo tún máa fi eléyìí náà tún dúpẹ́ lọ́wọ́ ààrẹ wa lẹ́ẹ̀kan sí i torí pé nínú ọ̀rọ̀ tá a sọ lórí àwọn àgbààgbà lẹ́ẹ̀kan wípé wọ́n máa ń lọ sí orí social media láti lọ tọrọ owó ààrẹ wa pé gbogbo àwa tá a jẹ́ gómìnà ẹgbẹ́ yẹn káàkiri wọ́n bá wa ṣe meeting so ọ̀dà wa wá láti national pẹ̀lú ìrànlọ́wọ́ wọn tó pọ̀ wípé a láti jẹ́ kí àwọn ọmọ ẹgbẹ́ wa ṣe insurance tí wọ́n bá ṣe insurance gbogbo wípé ìdójútòfò thank you sir tó bá ṣe nǹkan yẹn gbogbo ẹ̀ náà kọ́ ni wípé a ní àwọn kankan tá a fẹ́ lò tàbí a ní ìpèníjà àfi ká máa lọ tọrọ owó káàkiri if you notice this particular thing ẹ máa rí wípé mi ò sọ wípé wọ́n eradicate ẹ̀tàn pátá but ó ti reduce àfi tá a bá fẹ́ máa pọ̀rọ̀ tọrọ wa jẹ́ so lára àwọn nǹkan tí tampan tá a gbé kalẹ̀ nìyẹn so a láti ṣe insurance fáwọn ọmọ ẹgbẹ́ wa àwọn tó jẹ́ àgbààgbà
láti national ni wọ́n ti fún wa ní owó pé àwa náà lè lọ fi ṣéǹjì díẹ̀ kún ní state level ká ṣe fáwọn àgbààgbà tá a mọ̀ wípé wọn ò lè ṣiṣẹ́ mọ́ tàbí owó ọwọ́ wọn ò tó láti ṣe nǹkan yẹn láti national wá sí state pẹ̀lú àjọṣepọ̀ wa àṣẹ fáwọn àgbààgbà yẹn but àwọn ọmọ ẹgbẹ́ náà dẹ̀ gbìyànjú láti ṣe tiwọn lára àwọn nǹkan kan tá a gbìyànjú àti ṣe òun náà nìyẹn bákan náà lórí pé a kàn jókòó a ò ní ìtẹ̀síwájú láti tún because àwọn olóyìnbó jẹ́ ká mọ̀ wípé téèyàn bá ń travel is part of education. kéèyàn mọ̀ ṣe ìrìn àjò. bẹ́ẹ̀ ni sà kéèyàn máa pé ó ní í ṣe pẹ̀lú pé èèyàn tún ní ìmọ̀ kún ìmọ̀. ká lọ Ghana ká lọ Togo àbí dé London náà Amẹ́ríkà. bẹ́ẹ̀ ni torí àwa ti ní orí ọ̀fẹ́ láti lọ sí àwọn ìlú tó pọ̀ díẹ̀ àti lọ South Africa àti lọ sí Israel àti lọ sí Egypt àti lọ sí UK ṣùgbọ́n a discover pé àwọn tí àdìjọ ń ṣe ẹgbẹ́ yẹn travelling experience wọn kò tí ì tó dáadáa a tún ti gbé ètò kan kalẹ̀ nísìnyí tó jẹ́ pé pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run láìpẹ́ láì jìnnà yìí náà àwọn ọmọ ẹgbẹ́ wa náà máa láǹfààní àti tẹ̀síwájú kí àwọn náà tiẹ̀ tún lọ ní more knowledge. àwọn tàbẹ́kúta àbí gbogbo ẹgbẹ́ yányán. well oníkálukú ń ṣe tiẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé ní Ògùn state tọ̀dọ̀ ti wá ẹ̀yìn tí ṣe gómìnà ìgbésẹ̀ ń lọ rẹpẹtẹ lórí ẹ̀ tó pọ̀ both UK Germany and Canada. olóṣè bẹ́ẹ̀ pẹ̀lú ògbó Ọlọ́run àwọn abániṣẹ́ náà ó bá mi bá ń ṣe láti lè ṣe wa níbi látọ̀dọ̀ ọ̀gá wa yányán arábìnrin Sọlá àyà ṣe kọ́ni káfíńdì káfíńdì tó ẹ ṣeun tí ẹ bá wa dé bí o. ẹ̀wẹ́ adúpẹ́ pọ̀ lọ́wọ́ mọ́mí wa tí wọ́n present lè fún wa Oyinmomo well àwa náà ti ń wò tójọ́ méjì mẹ́ta àti lérògbà wípé wọ́n máa láǹfààní àti ní káwa náà darapọ̀. àti ń pè é tipẹ́ ilẹ̀ ìdá lóhùn. ẹ má bínú ìrìn àjò yẹn pọ̀ díẹ̀ ni ẹ má bínú so iléeṣẹ́ náà máa tẹ̀síwájú lágbára Ọlọ́run bá wọn I really appreciate you thank you so much. ẹ tí ì lọ ẹ kàn wá gbé báàgì nísẹ́gbẹ̀ẹ́ kan káwá ní káwá wò dára fíìmù ìtẹ̀tẹ̀ á ṣe mélòó ni ilé ní méjì mẹ́ta mẹ́rin mẹ́jọ mẹ́wàá ogún ogójì ọgọ́rùn mélòó ni. fíìmù tọ̀dọ̀ tèmi gangan tí mo ti ṣe kò lè less than 30 films tó jẹ́ tọ̀dọ̀ mi bẹ́ẹ̀ ni kò lè less than that. bàbá oríṣiríṣi náà máa ń gbọ́ wọ́n fowó mi wọ́n sọ di kélekèlé ní mi ti ẹ̀rọ owó wọ́n ṣe kíní yẹn fún mi wọ́n ṣe kíní kan ṣe kíní kan ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀gá ẹgbẹ́ tẹ́ jẹ́ aṣojú ẹgbẹ́ ẹ mọ̀ bí ló fẹ́ lélẹ̀ tẹ́ jẹ́ ọmọ ọ̀dọ̀ ẹgbẹ́. Yes sir. torí gbogbo ẹ̀ tó bá ti ń sáàfù náà pé bẹ́ẹ̀ni téèyàn bá sunkún wá pé tẹ́rì mákẹ́tà àti wo kí lè máa ń ṣe fún wọn báyìí ṣó tiẹ̀ lọ́nà tẹ́ lè gbà fi wọn rọ ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ tó wà. ìwọ̀nba ní sáà lè lè ṣe ń bẹ̀. torí mi ò kì í parọ́ ni o but ẹni tó bá lè digest ọ̀rọ̀ mi dáadáa ó máa understand pé ó dá ń pẹ́ ní ìsòótọ́ ọ̀rọ̀. ó yá. ìdí tí ó fi rí bẹ́ẹ̀ ni wípé nígbà tí a gbé òfin kan kalẹ̀ tàbí kí n sọ pé àwọn ọ̀gá wa gbé òfin kan kalẹ̀ tí àwọn ọmọ ẹgbẹ́ ò yà sí including èmi tí mo jẹ́ adarí náà. ẹ̀yin náà ṣe. òfin tí wọ́n gbé kalẹ̀ ni wípé tẹ́ ẹ bá fẹ́ ta iṣẹ́ yín lẹ́yìn tẹ́ ti ṣe tán pẹ̀lú marketer ẹjọ́ máa sign undertaking between the two of you ẹ jẹ́ ká agreement ó wà. MOU gbọ́dọ̀ wà. bẹ́ẹ̀ni memorandum of understanding God bless you sir. ẹ jẹ́ kó wà àìtẹ̀lé nígbà tá a bá ti jọ jókòó gẹ́gẹ́ bíi pé bẹ́ẹ̀ ń ṣe wáyé bóyá marketer ní èmi producer ẹ máa rà lọ́wọ́ ẹ ní 2 million naira ẹ ṣúọ̀ kò sí wàhálà but tíṣẹ́ bá jáde ni màá fún ẹ lówó kò sí problem kò sí agreement kò sí nǹkan kan àkànjọ fẹnu sọ ó sì yẹ kó wà kì í ṣe pé lẹ́rìí wà ń bẹ̀ kì í dẹ̀ ń ṣe wípé ìgbà tá a fẹ́ sọ yẹn a mú ẹnìkan wá láti inú association pé ó yá jókòó wá ṣẹ̀rí mi wá ṣe ẹ̀rí mi Daniel tó jókòó ṣẹ̀rí mi. kò sí ní tó jọ nígbà tó bá di wípé issue ṣẹlẹ̀ bóyá ṣẹ́ ò lọ bó ṣe yẹ kó lọ marketer dúró nídúró wípé òun rẹ́dí àti sanwó tàbí fẹ́ sọ owó di kélekèlé mọ́yàn lọ́wọ́ tíjà bá pọ̀ wọ́n wá sọ wípé ẹgbẹ́ ni kò dá sí ọ̀nà wo ẹgbẹ́ fẹ́ gbà fi dá sí ọ̀nà yẹn náà ni mo sọ ní pé ní òun bá ní mo fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi kò ju wípé ká pẹ̀rú ẹni bẹ́ẹ̀ ẹ má fìyà jẹ ọmọdé yìí ẹ rántí ọ̀la ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run ọba o nítorí pé lóòótọ́ lẹ́jọ́ ní agreement kan báyìí tíṣẹ́ ò bá lọ yẹn ò ní kẹ́ má sanwó yẹn torí ìtó ti ń lọ náà ẹ̀ ìfowó lé yàtọ̀ sí nǹkan tẹ́ bá jọ lágrímẹ́ǹt. ìtó ti lọ owó tí mo ta jù gbàyè báyìí kò sí ń bẹ̀. so tẹ́ bá wá tí shortage bá wà ẹ máa ní láti ṣe ẹ̀tọ́ àtojúṣe yín fẹ́ni tẹ́jọ́ lágrímẹ́ǹt nítorí ẹni tó bá mọjọ́ wò ló mọjọ́ kú àwọn tá a lè ṣe nìyẹn ká bẹ̀ wọ́n ká rọ̀ wọ́n ni
ìdí ni wípé a ti dá sírú ẹ̀rí tí mákẹ́tà kan tó ti fọlọ́pàá múru wa. ẹ̀yin gẹ́gẹ́ ọlọ́pàá lè mọ ọlọ́pàá ni. bẹ́ẹ̀ ni ọlọ́pàá lẹ́yìn. fake ọlọ́pàá láwa nínú fíìmù ni ó yàtọ̀ sí original. ṣùgbọ́n tá a dẹ̀ débẹ̀ àwọn ọlọ́pàá dẹ̀ dá wa lẹ́bi pé ìwọ̀n bá ní kẹ́ má dá sí lóòótọ́ o nítorí wípé bẹ́ẹ̀ ni nítorí pé ẹni tó wá tẹ̀yìn gbèjà yìí ibo ni agreement wà ibo ni undertaking wà ibo ni MOU wà tí ẹ tó ń sign tẹ̀yìn sign lórúkọ ẹgbẹ́ tí mákẹ́tà yẹn sign tó jẹ́ pé tọ́rọ̀ bá wá délẹ̀ tán a lè tender wíwá pé ṣé kò ìtajọ sign rí o kò síwèé ó wá di pé ẹ̀ ń bá ènìyàn sọ̀rọ̀ ẹni ẹ wá dúró nídúró pé ẹ̀ ń threaten life òun ẹ fẹ́ pa òun ló wá fọlọ́pàá mú yín ṣe rí wípé wọ́n ti kó bọ̀ọ̀bọ̀ wa wọ́n ti kó sínú nǹkan kan ni mi sọ ní pé níwọ̀nba ni ṣùgbọ́n ọmọ ẹgbẹ́ tó bá láǹfààní àti carry ẹgbẹ́ along tí mákẹ́tà yẹn náà dẹ̀ gbà láti ní kó carry ẹgbẹ́ along ọmọ ẹgbẹ́ yẹn ò lè sọ fún rú èmi kó wá dúró níwájú mi sọ wípé mákẹ́tà kan ṣe bákan sóhun náà gbogbo ọ̀nà pátá ní bàbá yíyá ẹ bá níbẹ̀ lágbára ọ̀nà ẹ tọpinpin ẹ pátápátá so bí àárín yẹn ṣe jẹ́ nìyẹn. nínú iṣẹ́ yìí náà lẹ́nu iṣẹ́ yìí ọjọ́ wo ni tó fẹ́ sùn yìí pé ó dà pé kìíní ìyá ó dà pé a ṣe nǹkan mìíràn ṣó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí tó sún yín yányán. ó ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. ní àsìkò tí à ń lé nẹ́tíwọ́ọ̀kì ẹ jẹ́ kí n lò bẹ́ẹ̀ tá à ń lé nẹ́tíwọ́ọ̀kì láti jẹ́ èèyàn àwọn fẹ́ ká darapọ̀ mọ́ àwọn tó ti jẹ́ èèyàn nídìí iṣẹ́ yìí. I had a very bad experience tí mo padà délé tí mo lọ rò pé ó dàbí pé mo ní ìdàtí kúrò nídìí iṣẹ́ yìí. ẹ sì fi ṣe elépo lẹ̀. mo dẹ̀ ti fi yẹn á lọ tún mú nǹkan míì náà ni a jẹ́ pé ìyá tá a wá lọ sí Sokoto a sì ní ìdàtí lọ jẹ́ ní ibi Sokoto side náà ṣe nìyẹn ṣùgbọ́n Ọlọ́run sọ pé kò rí bẹ́ẹ̀ torí ní ọjọ́ yẹn mo fẹ́ lọ manage production kan ní Ìkòròdú mo ti jí kúrò ní Abẹ́òkúta as early as possible around 5-6 o'clock so ìgbà tí màá fi dẹ́kun ní I think state government or federal government wọ́n declare curfew nígbà yẹn issue kan ṣẹlẹ̀ ní àsìkò yẹn ó ti pẹ́ díẹ̀ so ìgbà tí gbogbo nǹkan yẹn ṣẹlẹ̀ bí mi dẹ̀ ṣe dé wọ́n já mílẹ̀ ní ọjọ́ tàbá yìí mo dẹ̀ wọ bus tó ń lọ sí Kòròdú bá ṣe máa àti ẹ̀ tí ìdíkẹ́tù ni a rí pé wọ́n ti ń dáná sójú títì gbogbo mọ́tò tó ń bọ̀ ni wọ́n lé dànù náà kí ló ṣẹlẹ̀ aṣáàbọ̀lẹ̀ la gbọ́ pé wọ́n ti ṣe gbá wọ́n ti ṣàwo ẹsẹ̀ ni mo fi rìn láti Ọjọ́ta dé Ìkòròdú. ẹsẹ̀ ni mo fi rìn láti Ọjọ́ta akọjá Greek díẹ̀ báyìí ni mo rí ọ̀kadà kan tó gbé mi wọnú àwọn agboolé kan lọ sí Ràó ní hòtẹ́ẹ̀lì lọ́dún náà lọ́hùn tí mo ti lọ ṣe program. ẹ̀rìn bẹ́ẹ̀ láti Ọjọ́ta dé Ìkòròdú ẹsẹ̀ ni mo fi rìn so nígbà tí mo padà dé mo rán ó dáa pé iṣẹ́ yóò ṣọ̀nà mi báyìí máa ṣerú ilé kò sí mọ́tò kò sí nǹkan kan. ṣé nígbà tó kò dówó náà ni àbí kò. kò dówó ni o gbogbo ń ta wa lọ ṣe ń gbà yẹn náà ṣe mọ̀ pé mo sọ wípé à ń lé káwa náà jẹ́ èèyàn o so kò sí nǹkan kan tó ti di ẹ̀ jáde máa pẹ́ ọ̀gbẹ́ni jẹ́ kí n fiṣẹ́ yìí lẹ̀ mi ò rò pé lè máa but ìyàwó mi encourage mi wípé náà kò sí ní téèyàn lè dáwọ́lé láyè tí ò ní face challenge bó tilẹ̀ kó kéré mọ́ lẹ́yìn jẹ́ ká gbà wípé challenge lélẹ̀ tá a bá dẹ̀ sì continue Ọlọ́run bá lè sọ pé kò sí bóun ò ṣe lè ṣe. ọjọ́ wa ni ó jẹ́ ọjọ́ ìdùnnú tó pọ̀ ẹ dúpẹ́ lọ́wọ́ wá yìí ń ṣiṣẹ́ yàn. méjì ni mo máa ń sọ. the first one nígbà tí mo láǹfààní àti wọ higher institution pé mo lọ kàwé inú mi dùn kọjá bó ṣe yẹ torí mo nígbàgbọ́ pé ambition tí mo ti nurse for long táwọn òbí mi ò lè ṣe fún mi. ẹ sì ṣe fúnra yín. mo ṣe fúnra mi. and the second one ni ìgbà tí mo láǹfààní àti dáṣẹ̀ wọnú plane wípé èmi náà wọnú plane yìí ń dẹ̀ sí bá wọn fò lófurufú yìí láyé mi. nínú sánmọ̀ yìí náà kò dẹ̀ sí nǹkan míì tí mo fi dáṣẹ̀ wọ plane nídìí iṣẹ́ eré orí ìtàgé yìí náà ni. ìdùnnú ló jẹ́ fún mi. tó àdúpẹ́ o ìdùnnú òun kò wá nípa di ìbànújẹ́ láṣẹ ọba aláwòrábí àwọn orin ìbá náà ni pẹ̀lú ògbọ́n ẹ ṣe gómìnà lọ́wọ́ ẹ ṣe president tampa àgbà Ọlọ́run ẹ ṣe ọlọ́sìn ìbámu kún yín gbogbo àwọn tí ẹ bá ń kó jẹ náà òun ní jálẹ̀ yín o pẹ̀lú ògbọ́n àárín àti Ọláìdé Adékọ́lá kò ní bàjẹ́ Mr. Latin àgbà àwọn tó bá yín débi náà lórí yẹn dáadáa ẹ̀yìn lápè ṣùgbọ́n ọ̀gọ̀ ló tẹ̀lé wa tó Adéròmú Kazeem ní orúkọ tèmi o ọmọọba ní Sàárẹ̀ Olú wọ́n ní èmi ní ọmọ Àjàlá Irin ọmọ Àjàlá Ọ̀sán ọmọ Ajíkànjé Adéròmú ọmọ Adéníyì ní ọjà Tòkó ni o mo tún ní èmi ní ọmọ Àdàdúró tó mẹ̀gbẹ́ dá ọmọ Arówó Ẹlẹ́lẹ́jọyè Adépẹ́pẹ́ Múṣìkí àná òpèpèpè mo nísàlẹ̀ àdàmú yálé ìyánu
ó dàbọ̀.